ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ àṣírí ọjọ́ bí Solution TV ló ń sọ̀rọ̀. Ẹni tó bá sọ yìí pé òun bá ní àìsàn inú rírun, ẹni tó bá ní stomach pain, màá ju àṣírí yìí lẹ̀. Bóyá mo ti jù ú lẹ̀ rí, ó dáhùn púpọ̀. Mo ti ń lò ní ìsìn, yóò ti tó bí ọdún 10. Iṣẹ́ bàbá mi ni. Ọlọ́run sì máa lò ní sábàbí gan-an. Tí èèyàn bá ní inú rírun, tóbìnrin bá máa complain inú rírun, nínú tí máa affect obìnrin tí kì í fi lóyún náà ní inú rírun wa. Bá mi share rẹ̀ fún èèyàn ogun á dáhùn fún ọ. Àṣírí ọjọ́ bí Solution TV náà ló ń sọ̀rọ̀. 07033349598. Nọ́mbà mi ò yí padà. +2347033449598. Ẹni tó bá ní àìsàn inú rírun, ẹni tó bá ní àìsàn tí inú rírun bá kí ẹlòmíì, á máa gbéra dálẹ̀, á máa yíra mọ́lẹ̀, kò ní gbádùn ara rẹ̀. Lọ bá mi lọ síbi tí wọ́n bá ti ń pẹran lọ́dọ̀ àwọn alápatà. Bá mi lọ sí odò ẹran lọ́dọ̀ àwọn alápatà. Lọ ra òróǹro màálù. Tó bá ti wá òróǹro màálù tó bá ti fún ọ, o lè gba bóyá bíi ike table water ẹyọ kan. Wá lọ bá mi ra alligator pepper, àtàrí. Iṣẹ́ yìí Ọlọ́run fi àlùbáríkà sí púpọ̀. Lọ bá mi lọ àtàrí. Wá yọ gbogbo ẹ̀ kó, yọ white kó ń bẹ, yọ ọmọ rẹ̀ nìkan ló need. Má jẹ́ kí kankan sọnù nínú rẹ̀. Wá by all means tí kankan kò fi ní sọ̀rọ̀. Wá bá mi lọ ọmọ àtàrí nì náà. Lọ kó di powder dáadáa, kó kúnná dáadáa. Wá dà sínú rẹ̀. Lẹ́yìn ìgbà náà wá lọ ra ẹ̀rù agolo kan ti tó ọ. Ẹ̀rù alámọ̀, bó sì wọ́ lè ra wọn ká. Wá lọ, yóò kúnná, yóò di powder. Ó lọ tí ó kúnná bí àtíkè ni yóò di powder. Tí ó di powder yányán, tí ó di bí àtíkè. Ó má ṣòro lọ o. Ẹ̀rù má ṣòro lọ o. Ó má ṣòro lọ o. Òṣìṣẹ́ ló ń bá ní, ẹ bá ń ṣe kò ní mọ tó yá ni. Àbí àwọn nǹkan báyìí. Ọmọ tí ń bẹ níbẹ̀. Náà, bá mi lọ kó kúnná dáadáa. Bá mi lọ ẹ̀rù náà kó kúnná dáadáa. Wá da ẹ̀rù náà sínú rẹ̀. Ó di mélòó? Ó di oríṣi 3. Wá gbé kalẹ̀. Ibi tó bá gbé kalẹ̀ sí, ó dáa níjọ̀hún àwọn bàbá wa máa ń sókọ́ òkè ni. Wọ́n máa ń sókọ́ òkè tí wọ́n kì í jẹ́ kí ìdí rẹ̀ kanlẹ̀. Ṣùgbọ́n bí ìdí rẹ̀ bá kanlẹ̀ náà nù research tá a ṣe, kò ṣàbùrú ń bẹ. Àmọ́ ó dáa tí wọ́n náà bá lè prepare síbi tó wà dry place, tó jẹ́ ibi tó keep tẹ́nìkan kò ní mọ̀. O lè gbé sínú wardrobe ẹ̀. Wá gbé síbẹ̀ tó bá ti lo 72 hours. Mo bá mi shake ẹ̀. Kẹ́ni náà máa mu bóyá bí kó máa mu spoon 7 àbí 8 kó máa mu lójoojúmọ́, kó máa mu anytime tó bá ti ṣẹlẹ̀ sí. Anytime kò kí ń pọ̀ jù, but èèyàn ò gbọdọ̀ mú jù náà. Anytime tí inú rírun yẹn bá ti tó bá ti sọ pé inú rírun òun àbó ní kíní kan, ẹ fún ẹni kó mú, yóò kí Ọlọ́run. Bá mi share the more you share, the more you gain. Àṣírí ọjọ́ bí Solution TV ló ń sọ̀rọ̀.